èmi mo ti parí fídíò yìí kí n tó gbọ́ ìròyìn pé àwọn Amẹ́ríkà wọ́n ti wọ Nàìjíríà wá. Wọ́n ti lọ́ǹchì force ìdẹ́rùbà missile ó milẹ̀ tìtìtìtìtì. Wọ́n tágẹ́ẹ̀tì group wọn ni nílùú Sókótó. Àṣé àwọn Amẹ́ríkà ti rí wọn pé wọ́n ti lọ dárí jọ síbẹ̀ yẹn. Nàìjíríà kan kò kọ́kọ́ gbé story yẹn o. Pírẹsidẹ́ǹtì Ọládàpọ̀ Trump òun náà ló ti tweet ẹ̀ bẹ́ẹ̀ kí àwọn most Nigerians tó wá mọ̀. Otherwise many Nigerians ò mọ̀. Mo ní kí n kọ́kọ́ já yín sí iná pé tò k'Ọlọ́run ṣàánú wa. Àwa tá à bá wọn rà, tá à bá wọn jẹ, tá à bá wọn ṣe wàhálà, tá à bá wọn ṣe tẹ́rọ́rìsì, Ọlọ́run má jẹ́ káwọn èèyàn wa jẹ́ ń bẹ̀ kí ogun yìí kó má kó àwọn èèyàn wa lọ. But whatever the case may be, wàhálà pọ̀, ogun kidnapping, pààyàn léni, bandit lọ́la, ó ti pọ̀ jù. So tí ló bá jẹ́ pé ilé náà ló máa solve problem ẹ̀. Tó torí wọ́n ti wọ́n wọn ò gbọ́ ni o. Wọ́n wọ́n wọn ò gbọ́ ni o. K'Ọlọ́run má jẹ́ káwa bá wọn fara kó àṣà. Ẹ̀yin tèmi ẹ bá mi gbàdúrà wa tá a wà nílẹ̀ nọ́ọ̀tì. K'Ọlọ́run má jẹ́ ká bá wọn fara kó àṣà yìí o. K'Ọlọ́run ṣàánú wa. Ẹ̀yin tèmi ẹ bá mi wo fídíò ó lámìlaka bẹ́ẹ̀ náà ṣe rí title. Thank you. Yes, ẹ̀yin tèmi welcome back. A kú àṣepọ̀ ọdún, a kú àṣepọ̀ Kérésìmesì. Àsìkò palẹ̀mọ́ year 2026 ó bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Ẹ dẹ̀ wò tán. Ó yẹ kí fídíò yìí kó wọ like 3 or 4 hours but máa minimize ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé èmi náà mi kí lè sọ ọ̀rọ̀ fún longer duration. Mo mọ̀ yín, ẹ̀yin náà dẹ̀ mọ̀ èmi náà. Ẹ má skip o, ẹ má skip, ẹ má fasting ẹ̀. Ẹ wò tán, màá manage time. Mo fẹ́ kẹ́ fira yín sí position arákùnrin yìí. Ádà ìwọ ọkùnrin ni, ádà ìwọ obìnrin ni. Ọ̀nà àbáyọ là ń wá. Then kó tún máa ṣàwọn ẹlòmíràn láǹfààní. Arákùnrin ẹni tèmi ló kàn sí mi ló ní Àjíà nǹkan tó máa rí leléyìí. Nǹkan tó máa rí leléyìí. But lórí ọ̀rọ̀ yìí mo ti sọ but this is another dimension. Màá wá gbé nígbé tí ẹ̀yin náà tí ọ̀rọ̀ náà lẹ́ẹ̀ fi feel weight ẹ̀. Kò gbé nílùú yìí, ó gbé ní far distance. You understand? But ó máa ń wálé like periodically. Ó dẹ̀ ń ṣe dáadáa sí ìyàwó ẹ̀, wọ́n ń ṣe dáadáa síra wọn. Ẹni tèmi yìí ó ti gbéradì. Kì í ṣe irú àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá dé 1 week, ìyàwó sì mọ̀ sọ pé kí ló ṣe yín dáàdì wa? Ara yín ò lè mọ́ ni. Oko yín ti kú ni. You understand? Àwọn obìnrin míì wọn ò kọ́ bọ́n mọ́ sọ̀rọ̀ bó ṣe wù wọ́n ni. Eléyìí títí ẹ̀kọ́ ó ti gbáradì dé ni. As lọ́kọláya ó wọlé sí ìyàwó rẹ̀ lára. Ó ní kò grip òun ò expect ẹ̀ kò grip òun but òun wò pé bóyá excitement tó wà lára ẹ̀ ló fi rí bẹ́ẹ̀. Ó nígbà tóun ṣe lọ, táwọn ṣeré ìfẹ́ yìí lọ, òun gbọ́ fìnìfìnì but òun ò kọ bí ara sí. Nígbà tóun ṣe ọkọ tóun pump tóun rí pé ó dà. Ṣó yé yín? Tóun náà ọkọ náà wá dà. Ó nígbà tóun máa yọ báyìí, ó ló bá òórùn pé ẹja ti kú, ó ló bá jáde ni. Òórùn pé ẹja ti kú, ó ló bá jáde ni. Òun dẹ̀ dìde. Òun ò sọ anything. Òun wá ní kóun wá béèrè advice mi. Kí ló lè fà? Kí la lè lò way forward? Ẹ̀yin tí tèmi, tẹ́ bá rí ẹ rí pé mo ti sọ irú ọ̀rọ̀ yìí rí. But this one, kí ló lè fà irú fishy smell yẹn? Irú fishy smell ọ̀nà méjì ni. Èmi ò mọ òrùn bí ẹja like normal ẹja ní odò. Èmi ò mọ òrùn bẹ́ẹ̀. Èmi ò dẹ̀ mọ òrùn bí ẹja tó ti kú àbí èèyàn tó ti kú, ẹja nǹkan kan ṣáà ti kú. Ẹ̀yin mọ̀ pé nígbà ìbálòpọ̀ ni òórùn yìí máa ń jáde dáadáa. Nítorí ìgbà yẹn àwọn obìnrin wọ́n ti wet, àwọn obìnrin míì wọ́n ti dà. So tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí obìnrin, àsìkò yẹn tó dà yẹn àbí tó wet yẹn, òun ni kíní yẹn, òórùn yẹn máa jáde dáadáa. Òun ló fi dàbí pé ọkọ yẹn wá feel ẹ̀. Normally tí ò bá sí ìbálòpọ̀, ẹ lè sùn pẹ̀lú ẹ lè má gbóòórùn. Àṣẹ wá rí ibi tí kíní ìburú dé, obìnrin yẹn lè má mọ̀. So ṣé wá rí nǹkan tó lè cause kíní infection. Àwọn kan wọ́n fẹ́ mọ gbé mi lọ travailler like spiritual aspect. No, ẹ jẹ́ ká fi ti spiritual lè wà nígbà míì. Bóyá obìnrin tó ti rìnrìn kùnrin tí wọ́n ti lò. Ẹ jẹ́ ìyẹn kọ́ là ń sọ lénìí. A ti sọ yẹn tẹ́lẹ̀. Eléyìí a fẹ́ sọ on medical aspect / apps la fẹ́ sọ lénìí. Infection méjì ló lè fa irú kíní yẹn. Infection méjì ló lè fa. Ẹ má ṣì mí gbọ́. Èèyàn kan mi ti gbé mi lọ travailler pé àbí spiritual attack èèyàn kan tó ń bá sùn ló fà. Mi ò write yẹn off o. Mo ní ìyẹn kọ́ mo ń bá yín sọ.
ẹgbẹ́ tí kó tó di pé tiẹ̀ wá sọ spiritual attack àkọ́kọ́ mójútó through level yìí ná through medical or apps. Èmi mo wá represent herbal practitioner ni ẹ má ṣe mi gbọ́ bẹ́ẹ̀ a lè fẹ́ sọ kínní ká má mú ẹnu dé side of medical díẹ̀díẹ̀ mo ti lọ gba knowledge yẹn wá fún yín màá wá sọ díẹ̀ fún yín. Mo ti explain fún ní tèmi ọkàn rẹ̀ sì ti balẹ̀ and they are on treatment. Yes ẹ̀yin tí tèmi infection méjì ló lè fà infection kan tá à ń pè ní bacteria vaginosis ṣe rí obìnrin yẹn ó lè má mọ̀ ó lè jẹ́ ìṣesí rẹ̀ ìjẹ tó ń ṣe àti àwọn wrong habits àti chronic stress àbí a kind of family planning tí wọ́n pè ní intrauterine tí wọ́n mọ̀ insert tó jẹ́ wípé àwọn míì ò ti gbàgbé wọ́n ti gbàgbé pé àwọn ṣe family planning ó gbàgbé gan pé wọ́n lọ insert a kind of small rubber wọ́n lọ insert ẹ̀ síbẹ̀ yẹn definitely ó ti máa bà pH level bẹ̀ yẹn jẹ́ ó ti máa alter rẹ̀ ó ti máa alter normal level rẹ̀ you understand wọ́n lọ bí pé wọ́n lọ gbé kinní kan bọ̀ ẹ́ lábẹ́ nítorí family planning ó ti alter normal level rẹ̀ náà you understand ara ẹ̀ kan náà nìyẹn stress ara ẹ̀ náà ni living bad habit like a dirty habit ṣé mọ̀ pé black máa ń retain sweat àwọn èèyàn tó rí pé ó jẹ́ black pint black wọn ò ní mọ̀ wọ́n máa wọ̀ bẹ́ẹ̀ wọ́n lè wọ pint kan fún ọ̀sẹ̀ kan ìwọ obìnrin tó bá ń ṣerú habit yìí kódà ó lè jẹ́ like white pint or any kind of coloured pint tó o bá ń ṣe bẹ́ẹ̀ tó ń wọ pint kan fúnjọ́ méjì for a longer period like kíní yìí ó máa affect normal vaginal pH level which is natural ó máa affect ẹ̀ ó máa jẹ́ kó ní overgrowth bacteria good bacteria ni but tí good bacteria tó bá ti wá overgrowth ó lè cause nǹkan tá à ń pè ní bacteria vaginosis tá à ń sọ yìí. Ìwọ pint ọyọ kan ló ní everyday ló máa wọ pint tútù obìnrin ò fẹ́ ó lè cause any bacteria vaginosis. Ìwọ ni you are always in swimming water obìnrin ò dry rí inú omi ló máa sábà wà ó lè cause any bacteria vaginosis. O ní sickness kan o rí bí manage ẹ̀ ó lè cause any bacteria vaginosis. Ó ń lo antibiotics mi mọ̀ nǹkan tó fi ń lo bẹ̀ tó ṣáà ń lo àbọ̀ ń lo painkiller ó ń lo for a very long time ó ti máa change good bacteria yẹn ó máa jẹ́ kó overgrowth ó máa di nǹkan tó ń jẹ́ bacteria vaginosis. So many reasons bí tí o bá wà overstress tó rọrùn sùn cortisol level ẹ ó máa high á dẹ̀ máa damage gbogbo àwọn hormones tó jẹ́ hormone alálùbáríkà tó lè support good bacteria ó máa di pé overgrowth at the end of the day ó máa result sí kò wá ṣe pé ó máa run bí ẹja ṣé irú eléyìí tó bá ṣẹlẹ̀ tí bacterial vaginosis yìí òun lè cause kí ó máa run bí ẹja not dead ẹja bí pé ẹja wà lódò ó máa run yẹn because already problem yẹn ti wà bẹ́ẹ̀ ẹ ní láti mójútó kó má lọ overgrow. Ìwọ tó ní infection tó dàbí yeast infection ó ní láti mójútó yeast infection yẹn at the end of the day ó máa run irun òórùn yìí ni kò wá ṣe infection ọ̀yọ̀kan tó kò ṣe symptoms ọ̀yọ̀kan tó máa ń gbé jáde náà nìyẹn ó lè mú symptoms míì wá ó lè this one like kò ṣe like túláàsì ó lè mú symptoms mi wá bíi pé itching redness àti discharge tó dàbí bíi colour eérú discharge tí ẹ máa ń wá bí ní off white ní discharge bacteria vaginosis yìí. Then pápánbarì wọ́n tó bá like sugary things kì í jẹ balanced diet include fibres nínú àwọn oúnjẹ like most of the thing tó ń jẹ òun ni pé nǹkan tó dàbí sugar àwọn èèyàn míì wà bẹ́ẹ̀ ìwọ tó bá ti lè jẹ sugar jù ó máa cause overactiveness àwọn bacteria yẹn òun ló máa ń lead sí irú nǹkan báyìí. Then ìwọ tó bá dẹ̀ nírú tó bá pẹ̀lú habit oúnjẹ rẹ diabetes ó wà lára nǹkan tó ń change level àwọn lactobacillus nínú obìnrin tó jẹ́ pé ó ṣì wà okay. Àwọn living bí ẹ ṣe ń live ó lè pa estrogen tí estrogen bá dẹ̀ ti ń diminish ó lè fa nǹkan tá à ń sọ yìí. So that is it. Èèyàn bá ní irú cases yìí kò tí ì máa run dẹ́ẹ̀dù ó sì ń run bí ẹja ni ó ṣeé ṣe nǹkan tó fà á obìnrin yẹn òun náà mọ̀ ju bá a ṣe ń sọ yìí lọ. So tó bá mójútó ó máa reverse ẹ̀ yes wọ́n á dẹ̀ take care infection yẹn wọ́n á take care pẹ̀lú àwọn apps alálùbáríkà ẹ jẹ́ sọ fún yín mi ò ní kẹ́ mọ́ lọ sí hospital lọ ṣe test o mi ò ní kẹ́ mọ́ lọ sí hospital ẹ gba oògùn lọ gba injection mi ò sọ bẹ́ẹ̀ o yes what I know is that ẹ lọ treat ẹ kẹ́ ẹ dẹ̀ live positively bí mo ṣe list èyí ó yẹ kẹ́ ẹ ti mọ irú nǹkan tó bá ti ń fishy take care gbogbo irú nǹkan báyìí especially ìwọ tó like sugary things wà lára àwọn tó ń kọ̀ sí ẹ jù
tó ń cause kò dẹ̀ ní lọ tó bá continue ó ní láti ṣe ẹnu ẹ kúrò lórí sugar. Then the second one tá à ń pè ní trichomoniasis, I hope I'm pronouncing it well, trichomoniasis, ìyẹn ìbálòpọ̀ from àwọn multiple partners, ìbálòpọ̀ multiple partners àbí new partner ò wá lo rọ́bà dáàbòbò, ó ní infection eléyìí dẹ̀ ní kìí ṣe pé ó máa run dead ẹja lásán, ó máa mú àwọn symptoms oríṣiríṣi dání bíi redness, bíi kó máa yún ẹ burúkú, bíi kó máa mú discharge tìpọ̀lọ̀ tí colour rẹ̀ off, ó lè jẹ́ green, ó lè jẹ́ yellow, ó lè jẹ́ another off colour, ó máa gbé colour wá tó jẹ́ pé ìwọ gan ẹ̀rù máa bà ẹ́ pé yes ó dojú ẹ̀. Ìyẹn most often infections ni. Yes, èmi ò sọ wípé 80% o arákùnrin tó pè mí pé ìyàwó rẹ̀ yan àlè, mi ò sọ bẹ́ẹ̀ o, ká mọ́ dalẹ̀ onílérú, but tó bá ti di pé obìnrin ń dead fish, kíní yìí gádà láti infection tí yàn kó látara ọkùnrin kan àbí méjì àbí new partner tí yàn ò lo protective bíi rọ́bà dáàbòbò. Ìgbà míì àwọn obìnrin yẹn ó ti yún ó ti wá pọ́n, ìwọ ọkọ tó dé tó fẹjú tó wo gbogbo ẹ̀ wò, ó ṣeé ṣe pé ìyàwó rẹ̀ gan ní egbò lábẹ́, ó kàn tìbọ̀ òwò wò. So ó ṣeé ṣe maybe ni mo sọ irú infection tí ìyàwó ní lélẹ̀, maybe remember ilé onílé lélẹ̀ àgbọ̀dọ̀ bàjẹ́. Ìwọ tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí, mo urge yín ẹ lọ sí hospital, ẹ lọ ascertain. Then ìgbà míì èèyàn lè tí obìnrin bá lọ careless tó lọ wọ pint oní pint, bóyá èèyàn yẹn ti nírú disease yẹn already, òun wá lọ ṣe mistake kó lọ wọ irú pints èèyàn náà tó ní trichomoniasis, at the end of the day náà máa kó, ó máa dàbí ẹni pé òun náà ṣe ń ta ni. So a lè sọ wípé dandan bóyá ìyàwó ó lọ ní àlè ń ta, but a lè fẹ́kù náà okay obìnrin náà kò lọ ní àlè ń ta ọ̀ méjì ọ̀ mẹ́ta kò lo protective, a lè fẹ́kù, you understand? So mo fi ní kẹ́ ẹ lọ sí hospital, kẹ́ ẹ lọ ascertain, tẹ́ bá dé ascertain nǹkan pé irú sickness irú infection lélẹ̀, ó gbà tó gbà mú ó lè sọ pé ó yàn àlè, ó ṣe sùúrù náà ni ẹ treat obìnrin náà, ìwọ náà dẹ̀ treat ara rẹ̀. So infection méjì tó lè fa kí obìnrin máa lo fish nìyẹn, kó máa run fish, either live fish or òórùn ẹja tó ti kú, infection méjì nìyẹn. So ẹ take care ara yín, ẹ take care. Ó mọkùnrin rí, kí ni àbúrò ó mọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ṣe òbò fún, ṣé bó tiẹ̀ yẹ kó tiẹ̀ ló rọ́bà dáàbòbò, which èmi ò tiẹ̀ advice ìwọ lọ́kọ síbì kan, ó dẹ̀ sọ fọ́kọ rẹ pé àti dúró dè yín o, ó ti sú mi o, ẹ jẹ́ mọ́ ọ̀nà ẹsẹ̀ mi rìn o, ó sọ bẹ́ẹ̀, ó dúró, ó jẹ́ kí ọkọ yẹn kó wá tì í bọ̀, ó wá kó jẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀, ó kó jáde pẹ̀lú òórùn ẹja dead fish. Èmi ò sọ ilé láti run down on anybody, à ń wá solution ni, which kíákíákíá ẹ dìde ẹ wá solution sí. Ẹyin tí tèmi, ìwọ tó bá wá rí ọkọ, ìwọ obìnrin tó ń gbọ́ fídíò yìí, tó bá rí ọkùnrin láti sọ tó sọ fún ẹ, ọ̀rọ̀ náà easy láti sọ, mo sọnù fídíò mi, ni mo fi ń ṣerú fídíò yìí, ẹ play ẹ fún àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n nírú issue yẹn, kò easy láti sọ, bẹ́ẹ̀ ìwọ obìnrin tó ń gbọ́ fídíò yìí tí ọkùnrin bá lè sọ fún ẹ pé wà my dear mójútó ara ẹ o, òórùn tí mò ń gbọ́ kò wá okay, yes ẹ̀yin ọkùnrin bí wàá ṣe sọ ní ohùn rẹ̀lẹ̀ fúnrú obìnrin tó bá nírú problem yìí, my dear sweetheart mi, òórùn tí mò ń gbọ́ lábẹ́ yẹn kò wá okay, tọ́jú ara ẹ. Tó bá dẹ̀ wù yín ẹ̀yin obìnrin ẹ change mọ́ wọn lọ́wọ́, o tún ní rí ọkùnrin tó fẹ́ràn rẹ bẹ́ẹ̀ yẹn mọ́. Ṣé rí nítorí problem yìí àwọn ọkùnrin mi ò lè stand ẹ̀, wọ́n ti pa obìnrin yẹn tì, ìyàwó wọn ni wọ́n sì pa tì lórí òun. Lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ gan ti fìyàwó wọn kalẹ̀, wọ́n ti lọ fẹ́ lómi. Lórí ọ̀rọ̀ yìí àwọn obìnrin ìta wọ́n ti gba ọkọ, wọ́n ti gbọ́kọ ọmọ ìyàwó lọ́wọ́, ẹ wàá mọ̀ sọ pé wọ́n gbọ́kọ yín, like ìwọ obìnrin ìwọ náà fira ẹ sínú position ọkọ ẹ, ká ní ìwọ ni ọkùnrin tó lọ tó dé, ó wá àsìpọ̀ tó ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ fún, ó wá bá òórùn àti abẹ́ tó wá ìdí pàdé, báwo lo ṣe máa feel? Ìkan tó fà tẹ́yìn obìnrin kan fi máa ń bínú sáwọn ọkọ yín tí ara wọn ò bá tètè lé nìyẹn. Òun náà ló dífá fún ọkùnrin tó lọ tó dé tó ti gbéradì tó wá wọnú abẹ́ tó rí pa abẹ́ fẹ́ jẹ̀gẹ̀dẹ̀ abẹ́ ó wá àrùn fíṣì. À ń sọ ilé ẹ tọ́jú ara yín, ẹ mọ̀ ṣe ìṣekúṣe tí kọ́kọ́ tó dé, dípò tẹ́ wá máa ní trichomoniasis irú infection tó ń dead fish yìí. Yes, ó ti wá ṣẹlẹ̀ nìyẹn, àtúnṣe wà rẹpẹtẹ, ẹ tọ́jú infections. Ọ̀nà tẹ́ bá mọ̀ ní kẹ́ fi tọ́jú ẹ̀. The most important ni pé kẹ́ make sure pé ẹ rí solution sí. Ẹ̀yin obìnrin, ẹ má bínú tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, mo fẹ́ emphasize ọ̀rọ̀ yìí, má bínú anyhow ni ọkùnrin yẹn lè gbé sọ fún ẹ.
ọkùnrin alálùbáríkà ló máa sọ fún partner ẹ̀ pé káì òórùn tí mò ń gbọ́ ìmì wà òkè. Ọkùnrin alálùbáríkà ló máa sọ fún ẹ ládẹ̀ dúró nídò pé jẹ́ ká tọ́jú infection ẹ̀sìn yẹn ká continue. Ẹlòmíì lè sọ fún ẹ kó sá fún ẹ pátápátá, ẹlòmíì dẹ̀ ni kò ní sọ òkàn ní rí mọ́ ni. Like ẹ tọ́jú ara yín, nǹkan tí wọ́n fi ń gba ọ̀pọ̀lọpọ̀ ọkọ lọ nìyẹn. Kò sí ọkùnrin tó máa lè withstand òórùn. Bákan náà ẹ má ṣì mí gbọ́, mo sọ kan níjọ́ mo ní àwọn míì wọn èéfọ̀dí wọn dáadáa. Ìwọ ya àgbẹ̀ ńláńlá ó wá fi pé kó kàn fi tíṣù kó fi nù àbí kó fomi swẹ́swẹ́ nù òun ló máa lọ. Ó wà lára nǹkan tó ń constitute òórùn fún àwọn míì. Ẹ take care, mo ti sọ tipẹ́tipẹ́. Bákan náà aṣọ tútù, pàǹtì tútù, pàǹtì dúdú, ẹ jìnnà sí pàǹtì dúdú. Ẹ máa wọ pàǹtì tó máa tètè máa ṣòdọ̀tí, ẹ máa wọ pàǹtì tútù. Mo ti sọ síwájú gbogbo nǹkan tí mo mention níwájú yẹn, ẹ take care rẹ̀ dáadáa. Ẹ take care rẹ̀ dáadáa. It's not okay kóbìnrin máa ń òórùn bíi pé ẹja ti kú. Tí wọ́n bá ṣe àṣepọ̀, òórùn yẹn máa wà too obvious jù. Ó dẹ̀ máa ń jẹ́ kí abẹ́ ṣe ṣọ̀kọ̀ṣọ̀kọ̀, á jẹ́ kí abẹ́ open jù. Kì í jẹ́ kí ọkùnrin gbádùn ìbálòpọ̀ náà. Ta ló tiẹ̀ fẹ́ gbádùn ìbálòpọ̀ tó òórùn jáde? Ẹ má ṣì mí gbọ́, àtúnṣe là ń wá. Like mo fẹ́ continue kí n máa emphasize ọ̀rọ̀ yìí, but àsìkò yẹn ń lọ. So fún díẹ̀ yìí ẹ̀yin tètè mi, mo fẹ́ kẹ́ lọ wá iṣẹ́ yìí. Níjọ́ wo àwọn iṣẹ́ mi wà connected láti sọ fún yín pé even gbogbo àwọn kan tí mo ti recommend they are still very potent. Mo ní tí abẹ́ ẹ̀ bá ṣí jù, o fẹ́ grip ẹ̀, which tó bá ṣe grip ẹ̀ náà ó máa ń pa ọ̀dọ̀ burúkú. Mo ní omi ẹ̀pà tí ó ní wà nínú ṣẹ́ẹ̀lì tí ò gbẹ jù tí ò tutù jù. Ẹ kọ́kọ́ fọ̀, ẹ wá rẹ́ sínú omi gbóná, ẹ máa mú. Ẹ tọ́jú ara yín láti inú wá. Ẹ̀yin kan ẹ lọ ń gbà kan níbì kan. Kíní yẹn dẹ̀ máa ń rùn, wọ́n wà ní kẹ́ ẹ̀ tìbọ̀ abẹ́. Ìwọ mọ̀ pé tó bá tìbọ̀ abẹ́ pé kọ́kọ́ rẹ lè bá a fẹ́ràn ẹ̀. Do you understand? Ó dẹ̀ rí pé kíní yẹn rùn. Òórùn yẹn olọ́kọ ẹ máa kọ́kọ́ gbọ́. Òórùn kíní tí wọ́n gbélé ẹ lọ́wọ́ pẹ̀lú òórùn abẹ́, ó mix papọ̀, ó máa terrible. So anything tí wọ́n bá fún yín pé ẹ fi juicy or kẹ́ ẹ fi tight, advisable. Ṣóyé yín? Yes, advisable. Àfi tẹ́ bá rí àwọn professional bí irú wa. Yes, ó lè sọ fún pé gba kíní, okay, fi tight. And tight yẹn òun lò wájú, wàá gbóhùn ẹ̀ kò rùn. Ó dẹ̀ ní pẹ́ǹdì ẹ̀ kò ní kéèpé nǹkan tó máa gbé síbẹ̀ for life. Ẹ̀yin kan ẹ máa lọ bẹ́rẹ̀ nǹkan sínú ìdí yín ni, ẹ máa lo ọṣẹ, ẹ̀yin kan máa lo perfume. Báwo ló ṣe fẹ́ máa lo ọṣẹ fún abẹ́ rẹ̀? Má lo ọṣẹ, ordinary water ti tó. Má lo perfume, má fi perfume sórí pint, ó máa ń pa good bacteria ni. Má fi ọṣẹ fọbẹ̀, ó ń pa good bacteria. Má fi álọ́ọ̀mù sí, ó ń pa good bacteria. Ṣé ẹ̀ ń fẹ̀yìn ta ẹ̀ ń gbọ́ gbogbo àlàyé tí mò ń sọ? Omi lásán ó ti tó tó bá ti ń wẹ̀ níwọ̀nba, fomi lásán fọ̀. Kì í ṣe pé omi ń gbóná ẹ lè jòkó lómi gbóná nígbà tẹ́ bá bímọ. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí ò sọmọ, omi lásán ti tó. Ó ní ordinary water, má lo ọṣẹ, scam lọṣẹ, scam ni perfume òbò, scam ni kíní kan VJ wash, scam ni. So mo ti sọ àlàyé gbogbo nǹkan tí mo fẹ́ sọ níwọ̀nba. Èyí tó kù ẹ̀yin náà lu ọpọlọ yín pé ó ṣeéṣe kí irú eléyìí náà wà ńbẹ̀ ájà bóyá mo ò rántí sọ ni. Bẹ́ẹ̀ bí mo ṣe wò ó, mo ti capture almost all tó yẹ kí n sọ. Yes, ẹ lọ bá mi wá apple cider. Ẹ bá mi wá ìgò méjì, ẹ dà sínú 2 litres. Ẹ wá bá mi wá àìdán níwọ̀nba. Ẹ bá mi wá kànáfùrù bí agolo tòmátò kékeré. Ẹ bá mi wá bàgàrúwà, èso bọ́ọ̀nì ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá mi wá garlic ẹ̀gún díẹ̀. Ẹ bá mi wá ginger tútù ẹ̀gún papọ̀. Ẹ bá mi wá cinnamon. Yes, ẹ bá mi wá mint leaf ẹ̀gún gbogbo ẹ̀ papọ̀. Ẹ wá dà sí inú apple cider yẹn. Yes, tó bá fẹ́ mú ṣọ́ọ̀tì kékeré láàárọ̀ kó tó jẹun, oní kó mú. Tó bá wá mú tán, kó wá mu omi tó lọ́wọ́rọ́ lé. Nítorí pé chronic ẹ̀ẹ̀mejì oní kó lò bẹ́ẹ̀ yẹn fún period of ọjọ́ 9. Yes, ọjọ́ 9 kó fi lò bẹ́ẹ̀ láàárọ̀ lálẹ́ tó bá ti jẹun tán tó jẹun ti digest 2 hours later. Kò yẹ sí pé kó lọ mọ́ tún jẹ oúnjẹ míì ládàdàdà mílíkì ṣúgà mọ́ jẹ́ jìnnà fún ṣúgà, if not kò ní ṣiṣẹ́ fún ẹ. Ṣọ́ọ̀tì ṣíkìnì yẹn náà tún lò bẹ́ẹ̀ ní alẹ́ kó wá mu omi lọ́wọ́rọ́ sí, ó ti tán. Lò bẹ́ẹ̀ yẹn fún period of 9 days. Yes, èyí 2 litres yẹn tó bottle yẹn tó dàpọ̀ yẹn at that time yẹn náà ló máa tán. Èmi ò ní pé kẹ́ mọ́ lọ sí hospital, ẹ lọ sí hospital, mi ò ní kẹ́ mọ́ lọ sí hospital. Eléyìí èyí tó lè ṣe on your own, èyí tá à ń recommend fún àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún wọn. Yes, mi ò ní kó mọ́ lọ sí hospital. Ẹ̀yin tètè mi kó tó di pé mo lọ, there's a tremendous success lórí nǹkan tá à ń pè ní black seed powder. Tremendous success lórí nǹkan tá à ń pè ní black seed powder. Yes, testimony wà lórí ẹ̀ púpọ̀. That is bye sí òórùn burúkú. Then bye to a kind of mild infections. Yes, kan tó máa mix sínú ẹ̀.
ení tere èjì tere o lè wá nǹkan kan bí méjì mẹ́ta nínú èyí tí mo kọ́kọ́ pè pé kẹ́ fi mí sí apple cider yẹn o lè mí ìsẹ̀ mọ́nú ẹ̀ like kí wọ́n máa lò teaspoon pẹ̀lú omi tó lọ́wọ́rọ́ lálẹ́ tó bá ní infection tó chronic lọ sí hospital ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ sóyè yín ọkùnrin tó ti lọ ti abẹ́ rẹ bọ irú abẹ́ báyìí ìwọ náà wàá take ara rẹ̀ kí wọ́n náà mọ́ pass ẹ̀sẹ̀ lómi kí ọkàn rẹ̀ lè balẹ̀ kó má lè degenerate sí nǹkan tó gọbọi fún ẹ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ this is on point by 2 always using my words to help others ó yẹ kí program yìí kó lé 3 hours ẹ̀yin ẹ wo bí mo ṣe manage fún how many minutes bye for now tẹ́ bá wá fẹ́ ra àwọn apps alálùbáríkà o fẹ́ jókòó lé o fẹ́ treat ẹ ní gọbọi o fẹ́ kí n bẹ mix black powder yìí lọ́kùnrin lóbìnrin ẹ lè contact mi lórí nọ́mbà tí mo sábà ń kọ ọ lórí email mi sadiasuleman5@gmail.com bye for now.